ti rí wọ̀fà tó padà dé ní pàtàkì o mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pẹ́ sí o àrà tó bá wẹ lẹ́dùwà ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ògo inú ẹ̀gbin ògo inú ẹ̀gbin ògo inú ẹ̀gbin ògo inú ẹ̀gbin inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun báláwú ti jáde ṣebí láàrin gbáko ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́ ṣẹ̀rẹ̀ lẹ́wọ̀n tó padà dolórí. Mr. Kennedy. Yes, sir. Ẹ jọ̀ọ́, máa fẹ́ kí madam excuse me. Okay, mo understand. Ẹ fẹ́ sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin àmì. Yeah. All right, darling. No, I'll wait outside. No. Doctor, kò sáwọ́ kan láwọ̀ ẹ̀wà o. We are one. I am my wife. I like that. Ṣẹ́rí, àwọn client wa ní àwọn fẹ́ ká sọ̀rọ̀ wọn báyìí ìṣojú ìyàwó bó ṣe ní wọ́n excuse me. But since 30 fún wa ní go ahead, it's okay. Ṣẹ́rí, from the test tá a ṣe fún yín, a discover ìgbẹ́ ní leukemia. What? Leukemia. Leukemia. Doctor, cancer of the bone marrow going in. Yes. Yeah! Kí ni boy? Cancer of the what? Ibo ló ti rí? Ibo ló ti kó? Ṣáwọn obìnrin ni? Ṣáwọn ọkùnrin ló ti kó ni? Ṣé kìí ṣe pé wọ́n ti bá wọn ṣiṣẹ́ kú ṣe? Madam, ẹ take it easy. Ṣẹ́rí, ó bà ní kó bàjẹ́. Tí nǹkan bá rí báyìí, Ọlọ́run ṣe pé ó ṣì ní correction. Ha! Doctor. Ha! Cancer! Àrùn jẹjẹrẹ. Mr. Kenny, máa prescribe àwọn oògùn fún yín. Tẹ́ bá ti ń lò tó yẹ kẹ́ lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́, wọ́n máa gbé kò ní sí problem. But tí ẹ bá lọ́wọ́ òkúta kò fún yín, òun ló lè fa kí olódì yín kó dàbẹ̀ ní pé ó fẹ́ jọlọ. Doctor, kí ló lè ń sọ yìí? Ṣé òun náà lè wọ́n sọ yẹ pẹ̀rọ báyìí? Ọmọ ẹni náà là ń sọ yìí, doctor. Àbí cancer tó máa ń sọ ẹ̀rẹ́ kọ́ ni. Ètò sọ bí wọ́n máa kó wọ́n sọ pé tán ọ̀bá lóògùn wọn. Mr. Kennedy, ẹ wò sùúrù lẹ́ máa ṣe ṣe ẹ̀jẹ̀ máa ń ké. Nínú ìsúnkùn. Mr. Kennedy, my man, látẹ̀yìn kéésì sí àmọ́ pé ó tún máa jẹ́ kí ìyàwó yìí máa wà depressed. Ìsúnkùn dókítà cancer ló ti rẹ̀ tó ṣe malaria. Ẹ jẹ́ ká dúpẹ́ pé àrùn tó gbóògùn ló ṣe Mr. Kennedy. Oògùn yẹn lèmi kàn máa bẹ̀ ní pé madam ẹjọ́ tó ti tọ́ náà oògùn tí bá pọ̀ fún ẹ jẹ́ kàn máa lọ déédéé tán bá tó ń lè déédéé mo máa ń pè with time things will get better. Èmi ọmọ Kẹ́hìndé cancer of the blood. Ibo ni mo ti rí? Ibo ni mo ti rí? Kò sẹ́ni tó ní wẹ́ẹ̀rì ló lè wà. Ibo ni mo ti rí cancer of the blood? Jẹ́mi nìkan. Jẹ́mi nìkan. Doctor, low sperm count. Yes. Nǹkan tá a detect nínú fertility test tá a ṣe fún yín nìyẹn. Ṣùgbọ́n ẹ fẹ́ kàn balẹ̀. Gbogbo nǹkan ṣì wà under control. A máa prescribe àwọn oògùn kan fún yín. Tẹ́ bá ti ń lò bá ṣe ní kẹ́ lò. Ní agbára t'Ọlọ́run mo mọ̀ pé a boost low sperm count yẹn padà. And within 6 months, I believe everything will get back to normal. Doctor, 6 months. 6 months pay. 6 months pay. I don't need 6 months.
bá ti ń lògùn yín déédéé bá ti ní kẹ́lẹ́ 6 months nílẹ̀ lẹ́yìn ẹ wo ọlọ́run ní jẹ́ ká ló bá ẹ sọ. the only thing tí kàn fẹ́ bẹ́ẹ̀ yìí ni pé tá a bá ti kó àwọn oògùn yẹn fún ẹjọ́ torí tọ́lọ́run èyí tó yẹ kẹ́ lò láàárọ̀ kẹ́ lò èyí tó yẹ kẹ́ lò lọ́sàn-án kẹ́ lò títalẹ́ kẹ́ lò bákan náà tẹ́yìn bá ti ń lò ọlọ́run á ṣe ìyanu. tẹ́ bá sọ bẹ́ẹ̀. ọlọ́run á ṣe ìyanu Mr. Kẹ́hìndé ẹ fọkàn yín balẹ̀ kẹ̀dẹ̀ sọ fún madam náà pé kàn fọkàn wọn balẹ̀. ṣé ẹ ti rí àwọn nọ́ọ̀sì. ìjọba ní POS. POS ṣá ẹ̀rù rò wí pé ẹ gbé cash dání ni. èdè cashless society la wà báyìí. ok ìyẹn náà wà ok. those bank accounts ni mo bá fà tẹ́lẹ̀ those bank accounts wọ́n ti ní mo ní cancer of the blood leukemia inú ìwé mo ti kà láti jẹ́ ìrírí ìjọ òwò fẹ́ bọ́ fẹ́ ìjọ òwò fẹ́ lálàáfíà bọ́dẹ̀ ara mi ní mí kí mo ti gbé ṣe láyé kí mo ti ṣe máa fi kejì mi sílẹ̀ Ọlọ́run ṣàánú mi. mo ti rẹ́rù tó padà wá dọ̀bà mo ti rí wọ̀fà tó padà dé ní pàtàkì o mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pẹ́ sí o àrà tó bá wẹ lẹ́dùá ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ta ló wà ní ẹrù? Ta ló wà ní ẹrù? Tani! Who do we have here? Èmi ni. Taiwo. How are you? I'm fine, thank you. Ṣé wàá wá? Taiwo. Yes, I'm there. Pàdé mi of life. Èmi nìyẹn. Bàbá kan mi tó ń sá fún mi torí kò fẹ́ fi mi lóhùn méjì. Ẹlẹ́ owó ìpẹ́ pọ̀ fíṣọ̀ mi bright tó bá ti pọ̀ máa fi di ẹlẹ́nu. Àwọn àjà sáyẹn. Wọ́n náà wá ṣàánú rẹ̀. Àmì kí ló ń ṣẹlẹ̀ sí wàá wá? Wọ́n bí tó fi mí sí mi kọjá rẹ̀. Ó bẹ́ tà bí tí bá ti fi ẹ́ sí ni máa fẹ́ ti bá ẹ̀. Kẹ́nìkan. Ìyẹn má ti jáde ní tiẹ̀. Eléyìí tó wá jẹ́rìí ibo ló ń lọ. Are you travelling? Yes, mo ń travel but mo ti dé destination mi bí gan ni mo ń travel bọ̀. Yes, àwọn kan fi gbé ọ̀dọ̀ mi bẹ̀ yẹn máa ń wà boring, you know, everywhere is so boring. Máa wò pé ok kò sí nǹkan tí mo fẹ́ ṣe pàdé mi wà bíbá kẹ́yìn náà ń gbé bí kí n wá fara nù yín kí n lọ some weeks màá tún ti wà pa kí n change environment àbí kí ló feel. Anyways, that's so thoughtful of you. Yeah. So to finally decide láti wá wá ṣeré báyìí. Oh yes, at least for some weeks. Èmi gan wà ní fún ẹ. Yeah, máa rìn yẹ. Kí ló fẹ́ jẹ́ kí n bẹ̀ sí? Anything ló lè fún mi. Nǹkan tí mo kàn máa fẹ́ make sure pé o ṣe ni pé jẹ́ kó oúnjẹ mi máa pọ̀ máa gbàgbé pé mi máa ń jẹun gan. Máa ń jẹun. Kì í ṣe gbé yẹn wá sí lójú wọn. Inú ìkòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun báláwú ti jáde ṣèbí láàrin gbàgbó ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́ ṣẹ̀rẹ̀ lẹ́wọ̀n tó padà dolórí ṣẹ̀rẹ̀ alágbé látọ̀ tó padà dá fún ni o. Bàálù mi kí ló ń sọ yìí? Géèmù orí bẹ́ẹ̀dì àwa ta mọ̀ ọ́ pílé ò pọ̀ díẹ̀ báyìí lọ́lọ́mọ bá yànda ẹ̀ fún. Jẹ́ kí n farabalẹ̀ kó gbọ́ sítórì. Ok now ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ẹnu ẹ̀ mo sọ dídì rẹ̀ nǹkan tí mo fi ṣe foreplay lásán ó tó 45 minutes. Ó ti tútù dànù. I'm telling you. Mo sọ fún wọn níbi ṣé wò mí o I don't have sex I have fun. Yeah. Ó ṣe lọ nìyẹn. Ọmọ ariwo yẹn máa ringtone ọmọ yẹn bẹ́ẹ̀. Ṣé kì í jẹ́ ọkọ mi? Ó jà bẹ́ shit náà. Ó yà bẹ́ shit mi. Ó máa ń sọ fún mi pé kí mi máa fi pé kíní o ọkùnrin kankan ò mẹ́kọ̀ọ́ wọn fún báyìí rí. Ọ̀pọ̀ tó ń wọ̀ pé torí pé hóòmù la wà. Mo ní
ó mú kí ni torí pé wọ́n bá mi ní òfin ọ̀tá ó dà jẹ́ ká fi balẹ̀ sáwé. mo tún lè bá láwé nígbà tí mo délé ẹ̀ ọmọ géèmù tí mo gbá nígbà tó wálé mi gan ó kéré lẹ́yìn tí mo gbá láwé mo sọ́dọ̀ dẹ̀ ni mo bá bẹ̀ jẹ́ mo bá bẹ̀ jẹ́ láì ṣe ọlọ́run ó kàn sọ pé títí tó máa fi wà ní èmi ló mọ́ láì wíṣùbà ìyẹn lẹ́ẹ̀kọ́ sí ebi ò lè kọ́ ẹ o Jimmy kìtọ́nà ọba fún mi látọ̀run ni màmá lò lọ continuously ni Táíwò là ń sọ̀rọ̀ yìí ó ń ṣèdákejì ẹ ọmọ fọkọ ọ̀fẹ́ mi èmi àwọn fún ẹ láṣìírí èsì wàhálà nǹkan tí mo ń lò fún ọmọbìnrin yẹn mi lè fún ẹ nírú ẹ ó yẹ. ṣíbìjìlẹ̀ làwọn pípọ̀ yìí ṣá wọn ò tí ì fi kankan jọra wọn. ìgbọràn not even with bed skills ṣe bí ọkàn ló gbóyàn mọ́lẹ̀ tó ní ìlé dìde mọ́ ẹ̀. irú ni tọkọ mi o kó ti ṣe ṣúkẹ́ṣúkẹ́ kó ti dìde ló mọ̀. ìwọ ọkàn tí ẹ̀rí ọkàn máa gbé mi mọ́lẹ̀ báyìí kí n má lè dìde mọ́ lọ́wọ́. Good food. What's your budget? My wife is a good cook. Glad our way. My family not our way. Hello. How are you? I want you to go. I go like our work. Ó jẹ́ sí nǹkan tó fún mi tí mi ò like. Gbogbo bó ṣe fún mi ni mo like ẹ̀. Mo mọ̀ pé mo like ẹ̀. Bí máa fún mi náà láwọ̀ jẹ́lẹ̀. Wọ́n ti bá máa ń jà sáwọn kékeré. Torí mi gan like ẹ mo jẹ́ pé nǹkan tí bá like kò máa like ẹ torí ẹ̀ ló yẹ sí bí èmi ṣe máa like. Ọ̀gẹ̀dẹ̀ ikú rẹ́bí kò mọ̀ pohun tó dùn ní ń pani. Ìyàwó ilé aláìní ìtẹ́lọ́rùn ó fún mi kò tó ìgídá ó lè bàrà wò ó kúndùn ẹ̀
oyin kòkòrò gbé nǹkan mi ṣàrà wúyẹ àní má ṣàhùn tí ẹ gbọ́ pọ̀ ohun ọ̀dá o àìdá ló máa lórúkọ méjì àìdá ò pé méjì àìdá ló ń jẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kẹ́hìndé wá. Kí ló dé? Kí ló wà fún? Táíwò tó ṣẹlẹ̀ báwọn ṣé gbogbo bí mo ṣe ń wink sí lọ́sàn yẹn ṣó fẹ́ sọ pé òun understand ni. You understand no kí n tètè get nǹkan bẹ́ẹ̀ understand mi lò. Are you a baby? Okay anyway gbogbo nǹkan tó ń sọ lórí fóònù lọ́sàn yẹn mo fẹ́ kó wá ń dùn èmi náà bẹ́ẹ̀ yẹn. Kí ni? I hate you now. I remember I was in the kitchen. Stop, má jẹ́ ká ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Kẹ́hìndé wà ń bí now. Kẹ́hìndé is not agile. Ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni? Báwo rí i ṣe bí Kẹ́hìndé mi ni màá kọ́ ọ. Ṣé gay ni wọ́n ni? Kí ló fẹ́ máa kọ́? Kò ń ṣe nǹkan tó dáa, kò ń ṣe nǹkan tó lè bá yàn gbọ́. Ìyàwó kejì mi. Nǹkan ló fi dáa. Tá bá ṣe ìṣe, ilé náà ló ṣe ń bọ́ sí náà. Ìfọ̀ntayé, òun Kẹ́hìndé, kò sí big deal bẹ́ẹ̀ náà ni. Jọ̀wọ́ jẹ́ ká try ẹ̀ torí ọlọ́. Jọ̀wọ́ jẹ́ ká try. Ilé ni mo ṣe sí náà. Báyìí kí mo wá gbé lọ sí ìta nǹkan. Kọ́ ló ń bẹ ṣe ń ta. Má ṣe o, má ṣe o. You have to help me. Okay, farabalẹ̀. Ṣùgbọ́n ogun bù mí inú èsì lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Mi gbọ́ rí ni. Okay, fẹ́ farabalẹ̀. Ọ̀dà mo ti gbọ́ but ní sùúrù. Mi ṣùrí tèmi àti ẹ bá ti máa ṣe kankan. Má jẹ́ kó jẹ́ nílé yìí torí Ọlọ́run. Nígbà tí mo disrespect Kẹ́ni, hotel ti máa ń lò. Very good hotel, yeah. Owo ground. No doubt about it. Àjọ lọ síbẹ̀ and àṣegbà yìí máa wọlé. Ṣé we have been next 2 weeks? Ọlá. Okay, mo ti gbọ́ ọlá. Alọ́lọ́lá, ṣe ti gbọ́. No problem. Okay, let me have a kiss now. Má ṣe bẹ́ẹ̀ wọ̀, má ṣe bá kiss. Kẹ́hìndé! Kenny! Kenny, baby! You scared me. I went to the toilet. Okay. Where are you coming from? Mo gbàgbé láti bọ́ bẹ̀rẹ̀ ká mú bá náà lọ sọ. Okay. Ohun tí ó dá ọ máa dá o, àìdá, máa lórúkọ méjì. Àìdá ò pé méjì, àìdá ló ń jẹ́. Ikú ń jọ̀gẹ̀dẹ̀, ikú ń rẹ́dí, kò mọ̀ pé ohun tó dùn ní ń pa ni. Ìyàwó ilé aláìní ìtẹ́lọ́rùn, ó fún mi kò tó, ìkìdá ò lè bàrà wò, ó kúndùn ẹ̀ àfi bí oyin. So, Java, me drop it. So, some of my describe on it, but why take a big roundabout here? First turn, second turn, yeah. Okay. Taro. Abba. Èmi lọ ni. Now. No. Ó ti yẹ kí n débẹ̀ yẹn bí 20 minutes ago. Well, my bye. Yẹn depend lórí time tí bá parí lọ́run. Yeah. Enjoy yourself. Sure. No sweat. Are you ready? Be cool. Pàdé. Okay then.
tí ìdúró gbé mi dáná. Nígbà tó ní kí n gbé dání jọ ṣó mọ bí tèmi lọ ni. Anyway tó bá ń lọ ṣàkọ́kọ́ drop èmi síbi tí mo lọ. Má tiẹ̀ dá lóhùn kó o máa lọ Kòròdú kó o máa lọ island o ní láti kọ́kọ́ lọ drop ẹ̀ island náà. Ẹ bó ṣe wà nìyẹn. Ok nílé wa a máa ń tọ́jú ìyàwó náà wá máa gbé ẹ ọ̀rọ̀ àpáàdé mi. Careful, yeah? Yeah. Bọ́lẹ̀ kó gbọ́kadà kó máa lọ léńtẹ̀. Táíwò, ó ti rẹ̀ mí. Ṣọlá pé má gbé yẹn wá o, má gbé yẹn wá o. Ìwọ ló ti rẹ̀ mí tó ń sọ yìí náà. Ṣé bí nǹkan tó béèrè ni mo fún ẹ? Ó ti rẹ̀ mí yìí má gbèdélé o, má kó bá mi o. But I've not had enough. All right, I'm always at your service. All right, baby. But Táíwò, tẹ́gàn nìyẹn. Obìnrin ò ní irú ẹ̀ yìí sílé kó tó máa ṣẹ̀ṣẹ̀ mọ́. Kí ló wá tí ì rí? Ká ṣáà sọ pé nínú 100% mo ṣe ju 25 left. Really? That's just 25%. I can't wait, baby. By the time you have 100% along, I'll pass out. Let's wait a bit. Alright. Let me show you what I'm going to do. Okay, darling. Take care. Bye. Rọ̀dá kiri ṣore, jápọ̀jápọ̀ ńlẹ̀ ó jàre. Àṣekábìnì nínú ìyá kan, kò máa pé kó máa dání. Ẹni bá dẹ̀ dalẹ̀ ó ti dájú, ó lè fún ni níwọ̀ jẹ. Ọ̀rọ̀ ṣe ni wò láyé, ká lè fẹ́ni tó fẹ́ ní dénú. Ẹ kú lẹ́rù. Ó ṣàwà ọ̀kẹ́. Ìjọ tí mo ti ń supply, mi ì tí ì ṣeré supply báyìí rẹ̀ láyé mi. Àfi bẹ́ẹ̀ ni kò mọ̀. Àwọn customers mi yẹn, wọ́n fẹ́ lò mí pa. Tó bá ṣe ní kí n máa gbé wá, wọ́n á tún ní kí n gbé wọlé. Tó bá ní gbé sẹ́gbẹ̀ẹ́, wọ́n á tún ní kí n tún gbé kúrò ńbẹ̀. Wọ́n á tún ní kí n yọ, wọ́n á ní kí n bọ̀. Wọ́n kò ṣáà ń dá mi ríboríbo ni. Ètò ṣàwọn important. Ṣé bọ́n ṣáà gbogbo ibi tán ni o gbé sí ló ń gbé sí? Kò ṣáà bá ẹ lójú kò bá ẹ níbi kankan tó lè ṣe ẹ léṣe. Èmi gan tẹ́ wọn lọ́rùn ju ti tẹ́lẹ̀ lọ. Torí kò sówó ń gbòòrò customer dáadáa everybody wá o. So ẹni tètè wọ́n ní kéèyàn gbé. Tó bá ní kéèyàn gbélẹ̀ tó bá ní kéèyàn fà kó tó ra wọn dáadáa ní o. Bẹ́ẹ̀ ni kò mọ̀ nǹkan tí mo ní. Agbára máa rú ẹ o. Ó yẹ dìde wá lọ wẹ̀. Dìde ní ẹ̀ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Níṣó wájú. Pẹ̀lẹ́. Má ṣubú. Àwọn ẹgbẹ́ ń bí ẹ. Ìyàwó ilé aláìní ìtẹ́lọ́rùn, ó fún mi kò tó, ìgídá ó lè bàrà wò. Kí ló dé òun ní jẹun? Bí o pa mí. Okay. Ṣé mo pé ní ló ṣẹ̀ṣẹ̀ máa resume after a long leave? Mo ní ìdẹ́ láti jẹun kó lè ṣiṣẹ́ dáadáa tó bá débi iṣẹ́. Mo mọ̀ kókó náà la máa fi ń gbé títà ni. Orísọ. But number one, mo ti pẹ́ already. Mi ìdẹ́ fẹ́ jẹun kọ́kọ́ tó máa dànù mi rú. Understand? I'm fine. Wọ́n ti rántí. Babe, mi ìṣọ̀mọdé náà. Tí bí bá pa mí, wọ́n wọ restaurant máa jẹun. Alright, darling. Do you insist? Okay, you good? Yeah, I'm alright. Alright, see you later. You look pretty though. You want to tempt me? Let me go. I'll see you later, eh? Okay, baby. Good. Stop what? Ṣọlá pé tí Kẹ́mi bá lọ wọlé kọ́. Kẹ́hìndé mo mọ̀ lórí. Ó ti lọ síbi iṣẹ́. Ṣó ti gbà pé nínú máa resume? Ó ti lọ bí iṣẹ́.
Oh, I see. O ti lé Kenny lọ́tàn. O wá fàbọ̀ lẹ́yìn àbí Ṣọlá pé. Ṣùgbọ́n kó tó máa ṣẹlẹ̀ yẹn nípa. Ṣorí gbogbo ẹ̀rín and for you and you for me. Ṣorí mi àti ìkúrò alábàákọ́ ẹ̀wà wà lẹ́nu rẹ̀. Àkọ́kọ́ náà, mo kọ́kọ́ fẹ́ bo èkó yú náà. Wọ́n á jẹun to your taste. Wọ́n á yú. Ṣùgbọ́n reason tí mo ṣe máa bọ́ yẹn. No, I don't. Kò lè service mi dáadáa ni. Kí ni túmọ̀ rẹ̀? Ṣé o fẹ́ sọ pé mi kì í service ẹ̀ dáadáa tẹ́lẹ̀? You're trying, but not too well. Okay, no wàhálà. Màá jẹ́ kó mọ̀ wípé ọ̀pá kan ṣoṣo tọ́lọ́mọ bá fún mi tí mo lè fi dá ẹgbẹ̀rún màálù lẹ́ẹ̀kan ṣoṣo. Ìwọ nìkan ni màá fi dá. Ṣé tí bá fi dá ẹ tán? In the next 2 weeks, honestly, Ṣọlá pé ò ní béèrè kankan. I can't wait. Really? Yeah, baby. Bá mi ṣe oúnjẹ. Okay, kí ló fẹ́ kí n bẹ ṣe? Ẹ̀bà ló lè ṣe. Ẹ̀bà jẹ́ kó le kó máa rọ̀. Máa fún mi ní bàbá energy. Wá gbà. Jerry. Òun ló lè ṣe. I'll be back, baby. Yes, darling. Ṣọlá pé máa ṣe gan. Máa lò gan. Máa lọ. Mr. and Mrs. Onokoya. Yes, doctor. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Your wife is a true stone. Hey. What? Babe! Did you just hear that? Doctor. You're pregnant. Oh, thank God, thank God. Ọlọ́run mo dúpẹ́ o. Èyí pé mo máa fojú ara mi rí ọmọ tí mo bí sáyé. What do you mean by that? Ẹni sọ bẹ́ẹ̀ dúpẹ́. Anyway, ní gan bá ń yọ. Tí ń tọpẹ́, ojú ọpẹ́ lọ. Ọmọ náà tó dẹ̀ ń bọ̀ láyé. Ẹ jèrè ẹ̀ lágbára Ọlọ́run. Á dàgbà, á dògbò. Ẹ̀ẹ́dẹ̀ jẹun ẹ̀. Ẹ jèrè ẹ̀ lágbára Ọlọ́run. Bọ́tù kọ́kọ́ wá kó fún àwọn tó bá ti join ká kọ́ sọ́lọ́mọ bíi ti madam báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán jìnnà síbí. Because ọ̀nà tí màá wá ṣe antenatal. Doctor, ẹ máa gbọ́ ọ̀gọ̀ tẹ́ ń sọ. Ẹni tó bá mọ ìwúrẹ̀ là ń tà fún. Tí ẹ bá mọ nǹkan tí mo go through kí oyún yìí tó dúró. Bàbá tẹ́ bá mọ nǹkan tí mo go through. Ẹ̀yin gan ni ó tó kí n máa jó kí n máa yọ̀. Ó tó kí n ná gbogbo nǹkan tí bá nílé lórí. Mo try gan. Ẹ̀rí yẹn sọ. Ẹni Ọlọ́run á bá wa wò. Ẹ má jẹ́ kán ṣe àwọn iṣẹ́ tó bá ní wàhálà kán má stress ara wọn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ń ṣiṣẹ́ kan dàbí alára. Àwọn ìtẹ́tí wa sọ yìí orí bẹ́ẹ̀dì ló máa wà. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń lọ ẹ má gbàgbé o. Ẹ̀yin àtọ̀wé wo kó sí ti fi jẹ́ inú ẹ̀gbin ògo inú ẹ̀gbin ògo inú ẹ̀gbin mo ti rẹ́rú tó padà wá dọ̀bà mo ti rí wọ̀fà tó padà dé ní pàtàkì o mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pèsè o àrà tó bá wẹ lẹ́dùwà ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ògo inú ẹ̀gbin. Just make sure you include the certificate of incorporation. Okay, sir. Then one other thing. File àwọn dredgers yẹn. The last time I saw it, I didn't like what I saw. Ìjọba ti ní kó máa dredge ibi ẹ̀gbẹ́ yẹn. Let them dredge the other side. You understand? Mo ti sọ gbogbo mistakes on síbẹ̀, but mo sure pé o ti work on it. So just make sure you give the file, work on the file, please, okay? Okay, sir. But mo think pé bóyá ká fún wọn ní little time because of their balance so that àwọn náà máa lè ṣiṣẹ́. Jọ̀wọ́ ìsìnyẹn ṣé kò sí títọ́? Wọ́n ti tán, sir. Ṣé wàá okay, sir? Nǹkan tó sọ make sense. All right, sir. Because they are not even doing the work right. So balance ẹ̀ náà wà máa sọ fún wọn tó máa ṣe tán náà. Okay, sir. One other thing. Ṣé Ọ̀gá, kí ló ṣe yín? Ọ̀gá, ta ló wá? Ọ̀gá, kí ló ṣe yín? Ọ̀gá.
ọ̀gá ìjọba ló wà níbẹ̀ ọ̀gá ọ̀gá yé mo gbé. Ọ̀fà tó padà dé ní pàtàkì o, mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pẹ́ sí o, àrà tó bá wẹ lẹ́dùwà ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin o. Congratulations. Agbóhùnyà, agbóhùn. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Olúwa ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹjọ́ kí ló bí? Ọkùnrin là ń tẹ̀. Mo là mọ́lẹ̀. Ṣé mo sọ fún yín? Mo bad gan. Mo bad. Ẹ bad sir. Ẹ bad. Ìyá. Ó ga ọ, ṣé mo lè wá wò? Àdùn ẹ lè wò for now. Ẹ jẹ́ kó finish àwọn nǹkan tó ń ṣe ń bẹ̀. Ẹ fún wa níbi 30 minutes. Tọ́ bá ti finish wọn á pè é. Ṣé àbí kó o tún ní ìdè kan mi tẹ fẹ́ ra? No. Ẹ fẹ́ mílkì ẹ fẹ́ kọ̀ọ̀kan. Ọmọ ò tí lè jàmàlà. Ọ̀dọ̀ kọ́. Bàbá bá ń sí lórí báyìí. Bàbá bá ń sí lórí báyìí. Dókítà, mo ń bọ̀. Ok. Mo ń bọ̀. Ọ̀nà bó kí ìgbà tí wọ́n bọ̀. À pè. Ṣọlápé kí lè ṣí gbogbo ilẹ̀kùn lé dàrú lẹ́bẹ̀ yẹn. Yóò ṣe. Ìgbà tó jáde tó lọ sọ yẹn ni mo ní kí lọ wọ Ayọ̀mídé níbi tí mo tẹ́ sí. Mo dé bẹ́ẹ̀ wá ní mi fọ́mọ́ mi o. Sábẹ́rẹ́ ló ń wá ni. Ayọ̀mídé. Mo wá Ayọ̀mídé. Ayọ̀mídé ni mo wà o. Ṣé ò ń ṣeré ni àbí ṣé ò ń pa ṣeré? Ṣeré. Mo ti wá ní gbogbo nílé mi ò rí. Àbò ìṣèjọ ń wọ́ ọmọ èèyàn tó ń mí tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó máa dàgbà tó fi kùn ẹbí ló ń wá. Ṣé o sọ bíráànù rí ni? Kí ló dé? Ó dẹ̀ ṣe jẹ́ kí ni? Ọmọ mi dà! Kí ni? O ti wá kí ni? Ṣé ó wù yà ó fò lọ ní nínú ilé? Wá má tíráyé o, má gbìyànjú ẹ̀ rárá ọmọ mi dà. Kí ni? Má jẹ́ pa ẹ́ kó wá máa sọ pé òṣèré ni o. Ayọ̀ mi lè bọ́. Kí ni? O lè jí mi ọmọ mi dà. Àbúbọ̀ àti ẹ̀kọ́.
Táíwò. Kí ni ó ṣẹlẹ̀? Torí pé o máa ṣeré mi. This is serious. Low sperm count? Cancer? Táíwò, to add insult upon injury, ṣùgbọ́n pé ìyàwó mi complain. Ó ń complain pé mi ò wà good in bed. Ẹjọ́ tó rẹ̀ lọ́hùn, ṣé mo fẹ́ ṣe jura mi lọ? Èmi ni low sperm count. Èmi náà ń sọ pé ọ̀tá mi mo ní cancer. Èmi lánàá èmi lé ní bí ẹ̀kọ́ àpọ̀kọ̀jẹ́. Mi ì lè tí ì lọ́wọ́ láyé. Ṣorí kẹ́ni máa jẹ́ kí n parafẹ́ ọ̀rọ̀ àwọn dókítà sí òkè ìwé ìgbà mi. Púpọ̀ nù wọn kì í rí o. You sabi me, I believe in this Africa stuff. Tiwantiwa, ó ṣe pàtàkì. Wo kì í fẹ́ máa gbóni náà. Ó farabalẹ̀ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ. Ṣorí níbi tí àgbo gidi bá wà, kò sí nǹkan tó jẹ́ káńsà àgbàdànù ni. Tí o bá mú àfàtọ̀ gidi àtàlẹ́ tó gidi, hàn bí àwọ̀ ẹ̀dá ó máa rẹ̀ ni. Táíwò má fọ̀rọ̀ mi ṣeré. Má fọ̀rọ̀ mi ṣeré torí Ọlọ́run mi ti bímọ láyé kí mo ti gbèsè nílé ayé. Mo sọ̀rọ̀ àgbo. Mo sọ fún pé doctor ìgbà tó fẹ́ sọ̀rọ̀ yẹn fún mi, I could see the magnitude of what he was going to say. I could feel it, even though he tried to downplay it. They advised me that I should start chemotherapy as soon as possible. I am telling you, mi ti lọ́mọ láyé mi ti gbé ilé ayé ṣe nǹkan kan. Ṣé o fẹ́ kí n kọjá? Gbogbo ẹ ló jáde chemotherapy kọ chemistry ni. Kò sí nǹkan kan bí kankan, kò sí cancer kankan bí kankan. Má jẹ́ kí anybody tó ẹ̀. Jayé orí ẹ̀. Jayé. Táíwò, it's easy to say. Ìwọ kọ́ ló wà ń condition ní Táíwò. You can never understand. You can never understand, Táíwò. I'm tired. Okay, kí ni nǹkan tó fẹ́ ká ṣe gangan? Kí ló fẹ́ ká ṣe? Nǹkan tó ń fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ náà nìyẹn. Ṣorí Táíwò, ó lọ́rọ̀ kan tí mo ti ń rò fún bíi 1 month báyìí. Mo dẹ̀ rò náà, mo rò gan. But mo tún wà rò pé tí bá sọ fún ẹ, o lè má fẹ́ understand. But mo tún wà rò pé ọ̀rọ̀ ohun tó bí káfọ̀bẹ̀ bù. Ṣọdẹ rí mi àti ẹ, o ṣàmọ̀ pé bèjì ni wá àti kékeré náà láti ń ṣeré jẹun náà abọ́ kan ṣe gbogbo nǹkan mi nǹkan ẹni nǹkan tí ìwọ náà bá dé ní nǹkan kò sí nǹkan tó lè náwó sí nílé mi tí mo máa ní ṣùgbọ́n ẹ̀lẹ́mí náà ṣe rò pé ìwà àti ìyàwó mi máa kẹjọ máa lájọṣepọ̀. Kí ló dé? Kí ló wà? Kí ló wà? Mo ń wá ẹni tó ń bá sọ̀rọ̀ ń sìn ni. Táíwò wọn mo bá sọ̀rọ̀ náà jọ nítorí Ọlọ́run Táíwò. Kí ló ń ṣe náà? Ṣé tí ọba ní problem ní kó má lọ́pọlọ ní àbí ó yẹ kó affect ọpọlọ ẹ̀? Kémi wá báyàwó ẹ̀ lájọṣepọ̀. Do you know what you're saying? Of course I know what I'm saying. You don't! You don't! Táíwò, you have to understand. Ìwọ ni kò cool down, má yẹ kí tension pa ẹ̀. Wo jẹ́ ń gbọ́ tiwa kò ṣá. Tó bá mú ọtí àrẹ abalẹ̀ yìí àgbẹ̀. Thank you, no problem. Gbogbo ọmọ ọjọ́. Táíwò. Torí pé wọ́n ló lọ́mọ tí àwọn bíbí fún mi torí ẹ̀ ló rògbò lè ṣe ẹ̀kọ́ tó wù ẹ̀ wá jí ọmọ tẹ̀mí gbé jí ọmọ kiri ta ló. Kí ló ṣe náà wá ṣe ọ̀tẹ̀? Mo sábà bẹ́ẹ̀ mi nìkan kọ́ ni mo gbé báyìí kí ló tó ń pariwo báyìí? Kí ló ṣe? O ò tí ì mọ nǹkan tí mo bá ẹ fà. Sórí ọmọ mi tó jí gbé yẹn wọ inú ilé yẹn àbí anywhere tó bá gbèsè kó lọ bọ́ ọmọ mi fún mi. Ṣé kí ni àbẹ́ ìṣe náà? Owó ìdákẹ́ náà kí ló ṣe náà? Ta ló jọ ọmọ ẹgbẹ́? Ṣé ọmọ nǹkan tó ń sọ ṣá? Ọmọ ẹ wà ní ẹ̀ náà wá ní ṣáà like that. Ìwọ yẹ ìyàn tó lè máa gbọ́ nǹkan tó ń sọ ṣá. Kí ló kàn bẹ́ẹ̀ nígbà tèmi àti ìyàwó ẹ̀ tá ti jọ àgbẹ̀ tá ti ṣe gbogbo nǹkan tá a máa ṣe? Kí ló kàn mí pẹ̀lú ọmọ ẹ̀ náà? Ọmọ ẹ̀ wà nílé ariwo tó ń pa yóò make sense. Are you okay? Táíwò, èmi ni àmà òkè. Táíwò ọmọ mi, ó lè pe tèmi tó dúró sí ẹ̀ ó jẹ́ kó máa dì sí ìfẹ́ pé o ti ga tó mi. Ó mọ mi. A lè jẹ́ bèjì ọgbọ̀n, ó mọ̀ pé nǹkan tí mò ń gbé sí inú mi ó ju tiẹ̀ lọ. Táíwò lọ wọ ọmọ, máa ṣí ẹ léṣe, wọ́n máa bá ẹ fa wèrè, bá mi wá ọmọ mi. Honestly, Kennedy, kò ṣe brain ẹ̀. Tí nǹkan bá ṣe brain ẹ̀, o ò ní dúró síbẹ̀ kó máa pariwo òṣèlè mi lórí pé mo gbọ́ ọmọ ẹ̀. Wọ́n mú ẹ lọ sí bọ́ọ̀lù rẹ̀. Máa gbá etí ẹ̀. Kó tó gbà tẹ̀lé máa gbà tẹ̀lé. Ọmọ gbé mi. Ọmọ gbé mi kú. Ọmọ gbé mi. Ọmọ ṣe mi léṣe. Mo lè pa ẹ̀. Mo máa pa ẹ̀. Ọmọ ṣe mi léṣe.
Anyways, oúnjẹ is ready to go on a job. Kẹ́hìndé. Kí ni problem ọ̀gá òyìn? Kí ni ìṣòro ayé ẹ̀? Ṣọ́run ẹ̀ sí mi ni? Ṣọ́run ẹ̀ sí mi ni? Kí ni problem ẹ̀ náà? Ṣé etí ajájọgbẹ́nu lè ní? Ṣé mo sọ fún ẹ pé mo ní hearing problem ni? Kí wàá ló ń pariwo gbogbo? Nígbà tó pé mi tí mi ti dáhùn yẹn, kò wú mi kí n dáhùn náà, kò wú ẹlẹ́dàá mi kí n dá ẹ lóhùn ní náà. Kí ló ń frustrate life mi fún? Oúnjẹ òṣì tó ló ṣe kí wàá lọ jẹ, ṣé mo bá ẹ jẹ lánàá ni? Ṣé mo bá ẹ jẹ ń jẹta? Ṣé mo bá ẹ jẹ ní last week? Kí ló tó disturb life mi náà? Ṣé mo jẹ́ bébì ní tẹ́bí bá ń pa mí ṣé mi lè lọ́wọ́ kan tí mo fẹ́ jẹ fúnra mi ní ó ṣe eré ní. What is your problem? Eh? Are you crazy? Are you mad? Ṣé ẹ máa fi kíní mi dájọ́ ni? Ọmọ ló sọnù tá a ti rí. Tí ṣe torí pé mo wẹ̀ torí mi tí ìyẹn lọ́rùn. Ó yẹ kí n ti pa ẹ̀. Yes now. Odidi ọmọ ló mọ̀ wá o. Odidi ọmọ. Ṣé kí ló ń rò pẹ̀lú brain ẹ̀ náà? So tí bá tiẹ̀ bá ń bá ẹ ṣe kíní. Kí ló máa rò? Ó ti ẹ̀rọ tọmọ tó sọnù. Kí ni? You know what? I don't need a job. You're stupid. You're stupid and I don't blame you. It's because I'm still sleeping in the same bed with you. You don't know the trouble you are in. Mo ti rẹ́rù tó padà wá dọ̀bà, mo ti rí wọ̀fà tó padà dé ní pàtàkì o, mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pẹ́ sí o, àrà tó bá wẹ lẹ́dùwà ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin o, ògo inú ẹ̀gbin. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun báláwú ti jáde, ṣebí láàrin gbáko ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́, ṣẹrẹ lẹ́wọ̀n tó padà dolórí. Mr. Kẹ́hìndé. Yes, sir. Ẹ jọ̀ọ́, màá fẹ́ kí madam excuse me. Okay, mo understand. Ẹ fẹ́ sọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin àmì. Yeah. All right, darling. I'll wait outside. No. Doctor, kò sáwọ́ kan láwọ̀ ẹ̀wà o. We're one. I am my wife. I like that. Ṣẹ́rí, àwọn client wa ní àwọn fẹ́ ká sọ̀rọ̀ kan báyìí ìṣojú rẹ̀ bó ṣe ní wà excuse me. But since 34 and go ahead, it's okay. Ṣẹ́rí, from the test that she fún mi, I discover ìgbẹ́ ní leukemia. What? Leukemia. Leukemia. Doctor, cancer of the bone marrow kọ́ yẹn. Yes. Yeah! Kí wọ́n ní kó lè mọ̀ wípé mo rí ẹ̀, but ìwọ ò mọ̀ o rò bó smart. Bọ̀ kò wá kò sẹ́bi lọ́wọ́ ẹ̀. Kò sẹ́bi lọ́wọ́ ẹ̀. Ṣé wí torí pé o mà ṣe rí mi? Torí pé o mọ̀ pé pẹ́pẹ́sẹ́ mo ní cancer, mo ní low sperm count. Kò dẹ̀ pé àsọmọ gbòòrò báwo ni wọ́n ṣe máa ṣe fast tó máa tó jára ẹ̀ nínú mi lè blame ẹ̀. Ó wá mọ̀ ètò dùn èmi. Ìwọ àti Táíwò ẹ wá pàdé àpòpọ̀ ẹ plan ẹ wá jí odidi ọmọ gbé lábẹ́ tèmi lákàtà mi
tó wọ́n wí pé tá a bá wọ́n tá a rí o tó bá di wàá wá fọ́n pé o wà psychologically disturbed o wà file for divorce wàá wá lọ wàá máa gbélé ayé ẹ̀. It cannot be, it can never be true. It can never ever be true. But I have information for you. You know the information that I have for you? You are in trouble. Ṣorí tẹ́lẹ̀ mo rán bá ẹ ṣe ni bọ̀ ọmọ ẹgbẹ́ mo ní mi ò fẹ́ sọ̀rọ̀ bọ̀ ó ti tọwọ́ bọ̀ mí lọ fún máa bí ọ̀rọ̀ mo dẹ̀ máa sọ tán fún ẹni ilé yìí máa gbóná mọ́ ẹ o. We have just started. Iná máa jó ẹ nínú ilé. Iná máa jó ẹ nínú ilé yìí. Ṣorí tó ṣe wà yẹn tó bá tètè dìde iná yẹn máa bẹ̀rẹ̀ sí jó ẹ. Mi ní kó kúnlẹ̀ mo ní kó dìde ni torí iná máa jó ẹ. Ó máa jó ẹ. Iná máa jó ẹ. Kí ni? Iná máa jó ẹ. Ṣọlápé. Ilé báyìí sọ̀rọ̀. Ṣọlápé. Wà á notice pé láti ibi ìjọ mélòó kan sí mo kàn máa dúró máa kó máa fọwọ́ gbá orí mi orí máa ń dá ipò orí mi fẹ́ burst open. Yeah, so ó ti wá ń ṣẹlẹ̀ mo á lọ sísàlẹ̀ mo á jókòó mo á rí pé kí ló lè farò nǹkan báyìí nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí mi rí torí màá kàn mo á discover pé nǹkan kan ló ń disturb mi mo á tún wá rí pé kí ni nǹkan tó ń disturb mi mo á rí pé tí mi ò bá tètè wá solution tí nǹkan tó ń disturb mi yẹn ó lè pa mi mo wá rí pé mi ì dẹ̀ fẹ́ kú mo wá rí pé kí ló lè ṣẹlẹ̀ mo kàn discover pé ìwọ ni problem life mi ìwọ ló ń jẹ́ kórìí mi máa dà ipò orí mi fẹ́ yí. Yeah, so the ọmọ ìpínlẹ̀ nǹkan bá dẹ̀ ti ń ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn lè ṣe nǹkan tí ò dáa èèyàn lè pààyàn. Mo ti wá rò calm down mo ti wá rò pé bóyá ń ṣe mí yẹn so that mi ní ló pé èèyàn lọ́rùn you have to leave my house today. Yeah. Kẹ́hìndé mo ti sọ̀rọ̀ yìí náà mo dé ti bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀ náà. Ṣọlápé, do you want me to die? Yes, if you don't, do you want to die? Yeah, if you don't want to die, you don't want me to die, you have to leave my house right this moment, at this minute. Ma wule wo time. Sure, you do ma bo mo time. It was exactly 2 a.m. and I think 5 seconds. Should I calculate time to if you okay and call it 10 seconds? So 2 a.m. and 15 seconds, Lonnie. What are you saying? Èṣù lílé yìí o mo yẹ ká gbé èṣù láyé o mo yẹ ká gbé èṣù láyé o. I was waiting for that line. Sórí èṣù tó parọ́ mọ́ yẹn wọ èṣù tó sọ yẹn imagine pé èṣù yẹn wá gbẹ̀mí wọ̀ yẹ mo wá mú ẹ mo wá yín ẹ lọ́rùn. Kéde. Kí ló sọ kí ló rẹ fún ọba ẹ sọ Ṣọlá pé gẹ̀rọ Ṣọlá pé àkàtọ́ ló fẹ́ lọ ibi kan mo ti fẹ́ ẹ̀ ó ṣáà ìyá ẹ nílé náà àwọn ọ̀rẹ́ ẹ nílé náà ó dẹ̀ lè lọ sùn sọ́sibí ó lè lọ sùn sí pẹ̀lú ground lẹ́yìn ìgbà ẹ̀ ló lè lọ sùn. Ṣọlá pé don't stress me get up. Get out! Are you mad? Are you crazy? Ọ̀gá kí ló ṣe? Ọ̀gá yẹn sunkún. Ṣẹ̀dá ṣe pé wọ́n fẹ́ fún mi ní mobilization tí wọ́n á sọ fáwọn ṣẹ̀dí bẹ́ẹ̀ nǹkan bá ní ẹ̀ pé láti fi jọ́ mélòó kan ní àwọn nǹkan tẹ́mi ṣe ń pa kọ́ńpì lára pé mo bá gbégbá mi ò mọ̀ pé tí mo bá wò mi ò mọ̀ pé àǹfà ló ti sọ àwọn pé kọ́ńpì dẹ̀ ní liability in time crisis pé so àwọn fire ẹ̀ mo ní ọ̀gá àjàdíjà ti tẹ̀lé àbí ṣó ní wọ́n ṣàjọ ṣiṣẹ́ ni ṣó ní iṣẹ́ kan tó gbé fún mi tí mi ò ṣe ni kò sígbà tó ní kì í ṣe kọ́ gbogbo ara mo fi ṣe pé ọ̀gá kò lè tó yìí ọ̀gá ní èmi bá wọn sọ̀rọ̀ pé bára táwọn sọ yẹn pé báwo èmi ṣe máa sọ fún àwọn tọ́jà àgbà pé kò lè táwọn pé ìfà pé ọ̀rọ̀ mi ò jọ mọ́lẹ̀ táwọn pé báwọn ṣe ń sọ báyìí kí n lọ clear draw àbí kí n máa lọ. nǹkan tó dùn mí jù ni pé
táìmù ti sáàkì wáyé lójúmọ́jú because wọ́n náà mọ gbogbo bí nǹkan ti ṣe lọ látijọ́ ẹ̀ mọ́tò rí ni mi ò ní mọ́ pẹ̀ka náà ni mi ò kọ́ kàdárí for the past 8 years mi ò wọ́ dáńfó mo ti mọ iye tó ń ná ọjọ́ tá tó ṣòdì nísìnyí lórí pé kí ni máa bọ̀ lọ́fíìsì gbogbo aṣọ àti ìdọ̀tí kí tó dé ilẹ̀ tí mo tún rà tí mo tún gbójú orí ẹ̀ nígbà táwọn tó sí táwọn alágbára lọ́dẹ tó láwọn làwọn nílẹ̀ àfa lọ́fà bọ̀ nǹkan tí lọ́ọ̀yà gbà tiẹ̀ gbogbo wọn gbà tiwọn gbàtàdájọ́ máa sọ̀rọ̀ ó ní kéèmí lọ wá settle out of court àdèlọ́ bá àwọn èèyàn wọn ní kí mú 2 million sórí ilẹ̀ mọ́tò tí mo rà ní 1.5 million 300,000 kó padà ta owó tí wọ́n ní kó wà lórí ilẹ̀ kò tí ì pé o owó ilé mi máa dín èmi tí mo gbé duplex lájà kó jẹ tí mo tẹ́lẹ̀ pé tí bá gba owó lé o máa lọ sọ owó lé o torí àwọn agent yẹn ló máa jẹ́ kówó pọ̀ pé parí 500,000 owó agent tí bá fi mọ̀ máa lọ parí sí abúlé ẹgbà àbí bóyá yàtọ̀ pàjá nísìnyí landlord òun máa ń gba owó kí owó oṣù tó tán ní landlord máa ń gba owó tiẹ̀ foodstuff ti tán lé mi mo ṣe wò pé tí bá gbowó oṣù ni mo máa lọ ra foodstuff kò sí nǹkan kan this is my last hope òkú yẹn náà lọ tún ti gbà lọ́wọ́ mi kí ni mo fẹ́ ṣe ayé mi ò bá jẹ ní ẹ̀dẹ̀ báyìí ayé mi ò bá jẹ ní títí ẹ̀dẹ̀ báyìí ó tiẹ̀ ti kó ní ìkọjá kó jẹ ní tí ó pù ní ó pù ayé mi báwo ni mo fẹ́ ṣayé mi ayé mi ò bá bàjẹ́ ẹ̀dẹ̀ owó yọ mi ayé blọọkì ní ẹ̀dẹ̀ bí. ọ̀gá ọ̀gá ìṣù ayé ló bàjẹ́ ẹ̀wọ̀n ọ̀gá ilé ìṣàlàyé kókó fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe sì mọ̀ pé 50,000 mo bá ní sálárì mo sì lè ní fún yín báyìí bẹ́ẹ̀ fi mọ̀ tí mo mọ̀ fún yín 10,000. wọ́n ní mi ò bàjẹ́ ìwọ́n tí mo bá mú lówó wọ́n tẹ̀ mí bẹ́ẹ̀ ni tó bá ní ó ti gba àwọn ikọ̀. ọ̀gá ìmọ̀ sùn mọ̀ níbí ni. wọ́n fi mọ̀ wọ́n rò pé ọ̀gá mi ẹ máa rò pé mi tún sunkún ohun mi tún di láì ní kò jáde tí bá tẹ̀ sunkún kọ́kọ́ èmi wọ́n lè ní ó dá ọ dúró sẹ́nu iṣẹ́ ọ bàbá ọmọ ohun mi tún wà ní ilé sunkún ní ọ́fíìsì. Kí ló ṣẹlẹ̀ sí mi gangan? Ṣé ayé ò bá ṣe mí báyìí? Ayé ṣe mí o. Ayé ṣe mí. Láàárín oṣù mélòó, gbogbo nǹkan lẹ́yìn òkú wò sọ. Láì nídìí mi ò ṣe kankan, mi ò bá wọn bí owó, mi ò yíwèé, mi ì ṣe kankan, wọ́n kọ́ ní kí n máa lọ lẹ́nu iṣẹ́. Ṣọ́ọ̀pù orógbó fóònù tẹ China phone tí mo tún ta olè tó já. Gbogbo ẹ lọ. Gbogbo nǹkan mo ti ta lé mi nítọ̀nà. Mo ti ta ẹ̀. Gbogbo nǹkan mo ti ta. Bẹ́ẹ̀ lọ́dún tún ti dé. Mo ní dandan kí n jáde. Láti ló ti gbé kí n jẹ lówó. Tó bá ti ṣe pé nǹkan ti rí bá ṣé kò lè fún mi níbi ọdún méjì ọdún mẹ́ta kí kẹ́ẹ̀tì ara mi padà. Kí ni mo ṣe ọ̀dọ̀ kí ni mo ṣe. Àti máa ń dúró báyìí mọ̀lẹ́kù tí kan pẹ́sẹ́ tó máa mọ̀ pé mo wà ní yàrá tí mo kó sí. Jáde sọ̀rọ̀ ara mi báyìí. Nígbà ló kú báyìí o. Nígbà ló kú báyìí kó mi ò dá báyìí o. Omi ìró jẹ́jẹ́ ọ̀gárí mo mú látàná o. Ọ̀gárí mo mú látàná o. Omi ìró jẹ́jẹ́ o. Ìrìkárí bá o. Kí o fẹ́ jẹ lọ́la báyìí kí o fẹ́ jẹ lọ́la ibi tó yẹ kó máa ronú mọ́tò tí mo fẹ́ rà máa ronú nǹkan tí mo fẹ́ jẹ sí ayé mi o.
Àfáà Kẹ́hìndé tí mi ò bá ní parọ́ fún yín nínú istikhara tí mo ṣe bí Ọlọ́run ṣe tan ìmọ́lẹ̀ rẹ̀ sí mi ó jẹ́ kó yé mi pé àwọn àjálù tẹ ló ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín tẹ níṣẹ́ yín ò lọ déédéé ọ̀n sáàkì yín pàápàá jùlọ tẹ ní ìyàwó yín òun là jẹ́ bóyá mèrè lẹ́kùn tẹ lóun ló ń dààmú ìgbésí ayé yín Ọlọ́run ọba jẹ́ kó yé mi pé kò mọwọ́ kò mẹsẹ̀ lórí ọ̀rọ̀ yín èyí ń bẹ tọ́lọ́run bá ti ní mo fún yín ní nǹkan yìí tẹ́ ẹ bá ti ní òtẹ́yìn lọ́rùn àdánwò ló wà ń bẹ orí burúkú ni ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì ń bẹ ẹ̀wọ̀n ọmọ tí ẹbí tẹ́ ẹ sọ pé kìí ṣe ọmọ yín tẹ́ ẹ lọ jùnù ológo yín tẹ́ jù sọnù. Bẹ́ẹ̀ ni sá amúmọ mo ti ń bọ̀ sá kò lè pẹ́ mo ti wọṣọ kò lè ju bí 20 minutes sá máa débẹ̀ yes sá ó dàbọ̀ sá babe what's up. ta ló tún sọ fún pòun bọ̀. ọ̀gá mi ni àwọn arábíṣẹ́ mi ni chúchú. mo ní kí wọ́n gbé Ayọ̀mídé fún ẹ ní kó máa bá mi wò kí n lè ráyè ṣàwọn nǹkan tí mò ń ṣe nílé. ìyẹn máa le o torí mo ní láti sáré débi iṣẹ́ nǹkan tó pè mí fún gan nìyẹn. ọ́fíìsì kí ló bẹ̀rẹ̀ ṣe. ọ̀gá ló pè mí mo gbé normal ní àkínlẹ̀ ọ́fíìsì ní weekend bó dẹ̀ pé àwọn owó ìdí ẹ̀mọ́ wọ́n ṣáà ní kí n ṣáà máa bọ̀ ṣé ibi tó ti ń wọlé mo ṣáà ní mo ti wọṣọ pé mo ti ń bọ̀ láti lọ. máa gbélé kó máa ṣeré ẹ̀ máa yanjú mi lẹ́kọ̀ọ́ kan máa. ok dear kí ẹ sáré lọ wá tilẹ̀kùn lẹ́yìn. Hey, hi, darling. Wá tilẹ̀kùn. Okay then. Ọ̀fà tó padà dé ní pàtàkì o mo dẹ̀ ti rọ́mọ wèrè pọ́nbélé tó padà dé ní à ń pẹ́ sí o àrà tó bá wẹ lẹ́dùwà ló lè fi iṣẹ́ ọwọ́ rẹ̀ dá. Ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin, ògo inú ẹ̀gbin o. Ògo inú
Okay. Kí ló wá sọ? How many cartons ló fẹ́ rà? Jẹ́ kí n kọ́kọ́ mọ iye carton tó fẹ́ rà. Ní kọ́ mú 48 torí àwọn. Wọ́n náà kún wọn páàkì ń ta fẹ́ lù mẹ́bẹ̀ẹ́, bọ́ torí kó jẹ́ àwọn jẹ́ kọ́ wọn bẹ́ẹ̀. Okay, kí ló ń sọ? Ṣé ṣáà ti kó àwọn owó ọjà tẹ̀tà yẹn lọ sí bank? Ìyẹn ló jà jù. Ayọ̀ mi, Ayọ̀. Mo yóò lè ṣílẹ̀kùn fún rẹ̀. Mo lè ṣílẹ̀kùn fún rẹ̀ ìgbà mi. Yẹ, ó ti tẹ̀ ń ṣàbẹ̀rẹ̀. Ayọ̀! Ayọ̀ mi. Ayọ̀! Ìwọ ni mo fẹ́ sọ pé mo gbọ́ ọmọ sí i. Ayọ̀! Tí ìjọba wọ. Oh no, oh no, mo ti máa rí i. Ó ní kí ni ṣe máa ń ṣe báyìí. Ok, kí n pè nọ́mbà kejì. Ẹni mo fi sọ fún. Ok, lẹ́yìn mi. Ṣé kí ni tó fi fún lẹ́yìn mi? Oh my God. Kí ló máa ń ṣe ọmọkùnrin yìí náà? Ayọ̀mídé.
bàjẹ́ báyìí. ó yà yín lẹ́nu ṣe rí ní tẹ́ẹ̀mọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ó ní mo fẹ́ sọ fún yín yìí o ṣe rí ọmọ tó bá jẹ́ ológo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó jẹ́ ọmọ ológo inú ìdọ̀tí náà ti jáde wá inú àbàṣà inú ìranù náà ti jáde wá ńgbà mi ẹ mọ̀ wò pé ibi tí mo kọjú sí yìí ibẹ̀ ni ti rí ayọ̀ mi ibẹ̀ ni ìdùnnú mi wà ọlọ́run ní wà khairu lakum ẹ padà pàdánù ńbẹ ni o ẹ wà kábàámọ̀ bí àṣekè sọ̀nà mi ṣé wọ́n ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó tún wá ní wà á sá antuhibu shay'an wà huwa sharru lakum ó níbi tẹ́ wá wò pé kò sọ́nà ń bẹ̀ orí burúkú ló wà ń bẹ̀ ó níbẹ̀ lẹ́ẹ̀ ti róríire ló fi wá ní inna Allaha la yuhibbul muhsinin ó nítorí pé èmi Ọlọ́run bá ni mo mọ nǹkan tí ó tọ́ àti nǹkan tí ò tọ́ ó wá ní tukhrijul hayya minal mayyit wa tukhrijul mayyita minal hayyi inú ìdọ̀tí ń gbà mí inú ẹ̀gbin tẹ́yìn ọmọ òpin kí ni mo fẹ́ wá díbẹ̀ kí ni mo fẹ́ ṣe ń bẹ̀ Ọlọ́run á ní ń bẹ̀ ni ìmọ́lẹ̀ ó ti jáde. Nam. So nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí ni pé ayé mi ti ń bàjẹ́ systematically. ẹ wo bẹ́ẹ̀ ṣe èbó látẹ̀lé dọ̀là ẹ̀mí ìgbé èbó. ṣé rí n tó ṣẹlẹ̀ ni pé ògo yín tẹ́ sọnù yìí tẹ̀yìn ò mọ̀ ọmọ tí ẹ sọnù tẹ́ ní kì í sọmọ yín ilé tí ọmọ náà bá wà tó bá jẹ́ pé òtòṣì lọ́lọ́run ọba bá kọ wọ́n látọ̀dọ̀ Ọlọ́run láti ọjọ́ tọmọ náà bá ti dáṣẹ̀ wọnú ilé tó bá ti ń pé bí ọdún méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìsoríire àti ìrandíran wọn táà tún tòṣì mọ́ tẹ wá rí ilé tán wá ti bí ọmọ náà tẹ bá ti sọ pé kì í sọmọ wa kódà kẹ lọ sògùn owó mi ìríbi tẹ ti lè ṣe láyé tó ń tọ̀ wọ́n jẹ èèyàn àtayọ̀ mẹ̀lìkì amọ̀tì. àbá èmi kẹ́hìndé tí mi ti bá fọwọ́ ara mi sògbó mi nù báyìí. ẹ wá ṣe ra yín náà torí inú tọ́lọ̀ fi hàn mí ni pé ọmọ náà sì wà láàyè kò sí nǹkan kan tó ṣe tẹ bá wá lè rí àbá oríire yín bẹ̀rẹ̀ tẹ bá wá rí ọ̀rọ̀ yín ń kọ́ orúkọ. ẹgbẹ́jẹ̀ parọ́ fún ibi tí mo fẹ́ ọmọ yẹn jù sí ó jìn gan mi ò lè rí láíláíláíláí. nígbà tẹ́ ẹ fẹ́ sọnù ẹ sọ sọ́nà tó jìn. àmì ilé sọ sí tòsí wọ́n máa rí i. nígbà tẹ́ ẹ sọ sí tòsí ń bẹ fẹ́ sọmọ nù bẹ́ẹ̀ bá fẹ́ wọ́ ọmọ náà ẹ wà lọ jìnnà ni bẹ́ẹ̀ bá ti wà lọ jìnnà ẹ rí i. mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ sí rìn lọ báyìí. ṣé mi kẹ́hìn tí o ti wá fọwọ́ ara mi sògbó mi dànù báyìí èmi ti sògbó mi dànù báyìí. àmọ́ àwọn èèyàn kẹ́yìn èèyàn ẹ̀yin ẹ̀dá tí Ọlọ́run bá dá tẹ́ bí ọmọ nínú ẹ̀ wà sọmọ nù ẹ rántí Ọlọ́run. ọba ẹ̀jẹ̀ ìrógùn ló ẹ ṣàlùfẹ́. ṣòkòtò tèmi lókùn tẹ fẹ́ yá ẹ̀jẹ̀ ìrógùn ló ẹ jọ. ẹ mọ̀ bù ṣòkòtò àfáàyà èmi kọ́ mu kọ́ yín pé kẹ́ ẹ lọ sọmọ nù ẹlẹ́rìí jìnnà ńgbà tẹ́ ẹ sọmọ nù ẹlẹ́rìí jìnnà ká ẹ fi wọ́n máa yín. mo fẹ́ ti bẹ̀rẹ̀ rìn mi báyìí. Ọlọ́run kọ́lé fún yẹn lẹ́ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé inú gọ́tà ló ń tọ̀ wọ́n kù sí. ọmọ ti gbé gọ́tà báyìí o. Odorita kò yé mi mọ́. Ayé ayé
ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ pa ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ mumu bí ìdààmú bá pọ̀jù ó lè mú kéèyàn ṣìwàwù Elédùwà jọ̀wọ́ má jẹ́ n fọwọ́ mi gbógo mi sọnù